Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Mo ráyọ̀ rẹwà oníwà ire. Báyìí lolú èjì rẹ̀ ará ìsọ̀kùn olójú èdè. Àpáta ewì dé mo ráyọ̀ mo rówó mo rọ́lá mo ríre mo rí àlàáfíà o ìfọ̀kànbalẹ̀ tí ń ṣe bàbá ọ̀rọ̀. Mo rí táyé lolú èjì rẹ̀ ará ìsọ̀kùn. Mo rí aláṣẹ ilé-iṣẹ́ most money cake and diaper care. Kò síbi tí afẹ́fẹ́ iṣẹ́ tí wọn ò fẹ́ dé káàkiri àgbáyé. Aláṣẹ ilé-iṣẹ́ yìí ó fídíò rẹwà níwọ̀n láwùjọ àwọn obìnrin kéré mi kọ́. Ó nínú rẹ̀ ó níwà tútù bí àdàbà. Ọmọ Olúdé aya Bello olówó orí rẹ̀ ń kọ́ Alhaji Haruna Bello. Ọmọọba Fúlàní tí mo kápólákó kápátá lórí àpáta. Mùsùlùmí òdodo tó gbóúnjẹ fẹ́jẹ́ tó tún gbàwó bọ̀ wálé ní kíá. Ayọ̀mọba Fúlàní máa wọlé bẹ́ẹ̀. Ìyá Khadija, ìyá Karima, ìyá Tamin, everybody gbogbo àwọn ọmọ rẹ̀ ń kọ́ ṣé wọ́n bẹ lálàáfíà ara. Àdùnbárìn má tòṣì máa gbọ́ ìwọlé mi kó bẹ̀rẹ̀ fún ṣẹṣẹ ń lọ ṣe dàdùn. Àfúnni má wo bẹ̀, àpọ́nbẹ́kọ̀rẹ́ lẹ́yìn ijó ẹ̀gẹ́ ọmọ Olúdé olójú èdè. Èmi rí ọmọ rówó mo rọ́lá mo ríre. Mo rẹ́mi kúkú lẹ́yìn ijó ọlọ́jọ́ ìfìdòdé ìkìrì ara àsokùn ẹdún jọ bí ẹdún ńlá ti ń ṣeré ORIKI. Ọ̀dẹ́kílé pọ̀ kọ́ dẹ̀dẹ̀ tẹrutẹru. Ẹ̀gbọ́n rẹ̀ Akóredé Olúdé. Mọ́mí Ayọ̀mí kú ló ní máa kéwì fún ọ. Àpáta dé ọlọ́jọ́ ìbí lónìí. Mo fẹ́ máa kí ọ tẹ̀rí tẹ̀yẹ. Wọ́n sì máa kí ọ ní kí ìyanu. Ìwọ lọmọ Aláké, ìwọ lọmọ Olúmọ, ìwọ lọmọ Ajojo lọ́wọ́ Ògún. Ìwọ lọmọ Adé orí ẹ̀dá ṣẹ̀kẹ̀ wúro lówó ẹ̀yọ àná tójó tẹ̀rùn. Mọ́tàdé o, ìwọ lọmọ Ẹ̀gbá, Ẹ̀gbá onígbẹ̀dù alùlà. Ìwọ lọmọ Ẹ̀gbá, Ẹ̀gbá onígbẹ̀dù alùlówó lọ́wọ́. Alágbogbo ọ̀ranyàn tantantan. Ará Akémọ̀jó yóò dẹrú mọ́jó tẹ̀kọ́. Ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sí èèyàn. Ará Akémọ̀jó ẹ lọ jó lòdì kẹ́ ẹ mọ́ lọ rèé tó lọ́ba. Ìwọ lọ máa gẹ́sí bàǹbà, agẹ́sí bàǹbà. Egungun tóroko pẹ̀lú mi, ẹni kó pẹ̀lú mi. Torí orí a máa jó orí kalẹ̀ lọ́jà. Tìlájọ bí tarọ́mọ ṣe, tìlàtọ̀rọ̀ nírègùn, ọmọ lákèésì, ọmọ òrùlà ṣèkà. Èèyàn tó ṣe rẹ̀ lọ́sàn-án, òun tó wọn ò lè bára rẹ̀ lọ. Ìwọ lọmọ Ẹ̀gbá ìgbà tótó, ọmọ Lísàbí, ọmọ Adòdò àkàlà. Ọ̀sán làásòótọ́, ọmọ ẹja tí gbénú kú sọ̀rọ̀ mèrè kú sáwọ́ bùyọ̀mì. Ṣé kí n máa sọ lọ? Ṣé kò sí nǹkan kan? Wo lọ́jọ́ ìbí, ò bá jẹ́ ń tètè dále. Torí bí n bá dále, mo lè gé ọ̀dọ̀ dọ́là mẹ́rìndínlógún. Ìwọ lọmọ òru lọ́tà, yomuyomu lóró gé. Ó di lórí adé márùn-ún níbẹ̀ lóde ẹ̀dá Aláké. Ìwọ lọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé. Bí ìṣẹ̀lẹ̀ bí ìṣòde, ìwọ lọmọ akitikata, ọ̀bọ̀nbọ̀n ìhóògùn. Ìwọ lọmọ àtẹ̀lọ́rọ̀, àtàbàtúbọ̀ ọlọ́rọ̀ ni wọ́n ń ṣe. Ìwọ gangan lajítọ̀ wà lẹ́jọ́ bọ́nu òjìlóru kan bẹ́ẹ̀bẹ́ẹ́. Àdùnbárìn má tòṣì, àfúnni má wo bẹ̀. Ọmọ àṣìpá ọdẹ, ọmọ àbàtì bàbá àlẹ̀kẹ̀. Ọlọ́jọ́ ìbí orí ìtẹ́ òní burú. Ìwọ òní sọ̀fànù, òní kúdekú, òní kú tọmọnù, òní kú sọkọnù, òní fàìsàn lòdà. Àwọn ẹ̀dẹ́ ènìyàn tán bá ní kó o mọ̀ pẹ̀ láyé. Bíkú ti ń gúnyán koro fún wọn jẹ nínú odó. Láìsá máa jówó ọbẹ̀ tó yẹ kán ṣe sínú ìsáàsùn. Bó o ti sọdún òyì, wàá ṣèmí ìsí nínú owó ńlá, nínú ọlá ńlá, nínú ọrọ̀ ńlá, nínú ìfọ̀kànbalẹ̀ tí ń ṣe bàbá ọrọ̀. Happy birthday to you now and I wish you long life and prosperity. Bóyin bá jẹ tó yá gbéra á padà sínú kókó kí bá bẹ̀rẹ̀ bọ̀jò bá ṣe tán. Agbéra á padà sínú sàárẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ tí mọ́dé dodo ilẹ̀ kílẹ̀. Báyìí lolú èjì rẹ̀ ará ìsọ̀kùn olójú èdè. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.